Iná dídá ó máa ń dùn mọ́ mi gan ni. Pàápàá jùlọ tí bá wà nínú ilé ìdáná mi. Alase ni mí, ṣe dandan mo bá yín ẹ̀yin ará mi nílé lóko. Ẹ mọ̀ bá ti máa ń ṣe ń bí báyìí. A máa ń mú àwọn oúnjẹ tó ń ṣara lóore, tó ń ṣara ní àǹfààní. Kò bá jẹ́ smoothie ni, kò bá jẹ́ juice ni, kò bá jẹ́ proper meal ni, àtàwọn snacks ni, gbogbo ẹ̀ pátápátá lẹ́mọ̀ pé Alase máa ń mú wá fún yín. Àti pé ìlànà tó tọ́ láti ṣe tó fi máa ṣe kí ni sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Alase ni mí, ẹ káàbọ̀ sí ilé ìdáná mi. Alase ni mí, ẹ káàbọ̀ sí ilé ìdáná mi. Lénìí kí ni mo mú wá fún yín? Mo mú yam, iṣu, doya. Kí ni àwọn mi ti máa ń pè? Ẹ jọ̀ọ́ kí lẹ máa ń pè? And by the way, kí n tó tẹ̀síwájú, ẹ jọ̀ọ́ ẹ click button yẹn, subscribe. Ẹ jọ̀ọ́ please follow me so that ẹ máa rí gbogbo àwọn different content, meal content tí bá ń post. Ṣó ti yé yín? So nísìnyí ní báyìí mo ní iṣu àti ọbẹ̀ ata Titus, that's Titus fish sauce. Yes, òun ni mo fẹ́ ṣe fún yín. Ẹ jẹ́ kí n fi àwọn èròjà tó máa jẹ́ kó yán mi kí n fi ràn yín. Of course, iṣu wa, ata lílọ̀ wa lélẹ̀, tàtàṣé, rodo, tomato, gbogbo ẹ̀ àti rọra lọ. A dẹ̀ ti sè é. Mo ti máa ń sọ fún yín pé ó máa ń dá kẹ́ máa bọ ata yín kẹ́ tó máa sè é. So ata lílọ̀ wa lélẹ̀, thyme lélẹ̀, kínkínní la máa ń lò. Alubosa, èmi àti alubosa yìí mo ṣe máa ń sọ náà, a máa ń marry ara wa ni. Isebe lélẹ̀, salt, adùn ọbẹ̀, òun dẹ̀ lélẹ̀. So ata àti rọra chop ata. This one is just for toppings and color. Then blah blah blah. Ẹja lélẹ̀, Titus fish náà la nígbà fẹ́ ṣe. Ororo tá máa fi dín lélẹ̀. Of course, a máa debone Titus yẹn. That's why tẹ fi rí fork àti kìíní. A máa debone, meaning a máa yọ gbogbo egungun bẹ̀. A fẹ́ máa bá egungun pàdé rárá nínú oúnjẹ tí a fẹ́ ṣe yìí. Ní báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹrẹu. A máa kọ́kọ́ bẹ́ iṣu, ìyẹn a máa sè. Màá dé máa kọ́ yín bí a ṣe máa dín ata Titus yẹn. Iṣu tí mo nílé tẹ́lẹ̀ tẹ́ ti rí ojú ẹ̀, ẹ kò rọra scrape bí báyìí, kò bàjẹ́. Báwo lẹ ṣe máa ń preserve iṣu yín? Èmi, ó dẹ̀ work fún mi o, but mo rò pé kìíní tí bá ti gé báyìí, màá wá fi ọ̀bẹ, màá ṣe báyìí. Láti ilẹ̀, wọ́n ní kò ní jẹ́ kó bàjẹ́ wọnú, and I've been doing it though. Mi mọ̀ bóyá myth ni, bóyá ó dẹ̀ it has been working for me, ó ń ṣiṣẹ́ fèmí. So iṣu wa mo ti máa ń sọ fún yín, má yẹ kí iṣu tínrín jù torí ó máa ń kán sómi tó bá jẹ́ pé iṣu tútù ó máa ń tètè rọ̀. Tó bá jẹ́ pé iṣu gbígbẹ ẹ má yẹ kó tíìkì jù, ìyẹn máa fẹ́lẹ́, ọ̀ tútù lélẹ̀. So a máa rọra mo bá ṣe máa ṣe slice yẹn, ẹ rọra gé. So bẹ́ẹ̀ mi ṣe máa ń preserve iṣu nìyẹn. Ẹlòmíì máa ń gé sínú fridge àbí freezer, but mo ti try ẹ̀ rí, kò mi really like ẹ̀ bẹ́ẹ̀ yẹn náà. Gbogbo nǹkan lè máa ń try. So tẹ́ bá ti subscribe, I think by now ó yẹ kẹ́ ti wà glue mọ́ channel yìí náà. Ṣó yẹ yín? But àwọn twist kọ̀ọ̀kan tèmi máa ń mú wá fún yín, tẹ́ bá ń tẹ̀lé perfectly, ẹ rí pé wọ́n máa pè yín ní good cook. So mo ti fọ iṣu mi, ó ti mọ́ tónítóní, ẹrú mi ẹ̀. Mo ti bẹ́, ó ti mọ́ tónítóní. Tẹ́tí gbọ́, that means pé mo ti eat. Mo ti gbé pot yẹn sórí ẹ̀ for some time. Again. Dẹ̀dẹ̀n. So a ti kó iṣu sí báyìí, a máa wá fi iyọ̀ bẹ́mbẹ́m sí. Iṣu máa ń tètè mú iyọ̀ díẹ̀ lẹ́ máa ní kẹ́ fi sí iṣu torí iyọ̀ máa ń tètè já iṣu, òun àti ẹ̀wà. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? So ẹni tẹ́ bá ń fi ṣúgà sí, wọ̀ntúnwọ̀nsì ni ẹ fi ṣúgà sí. Sometimes tó bá ṣe rìn sí mi lára ni, especially tó bá jẹ́ pé iṣu tútù ni, tó èmi máa ń fi ṣúgà sí, ẹ mọ̀ pé èmi máa ń sọ do you, ẹ ṣe nǹkan tẹ́ bá mọ̀ pé
but gbogbo nǹkan ìwọ̀ntúnwọ̀nsì ni. So ohun lélẹ̀ mo ti cover ẹ̀ báyìí. Now màá gbé ẹja mi wá, màá dìbò nẹ̀ bí mo ṣe ń dìbò ẹ̀ máa yọ gbogbo kíní àwa bẹ̀rẹ̀ dídíndín wa. Oúnjẹ yìí náà ò kì í pẹ́. So ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ẹ ti rí, ẹ lè mú ọ̀bẹ. Rí ẹlòmíì ẹ mọ̀ kó máa sọ etiquette in the kitchen and all that, do you in your kitchen. Nǹkan tẹ́mi kọ́ máa ń sọ ni pé ẹ má jẹ́ kí ilé ìdáná yín máa dọ̀tí. Ẹ ti rí, Titus ni òun sábà lè gungun púpọ̀ tẹ bá dì mú báyìí. Ẹ ti rí, tẹ egungun bá wà ń bẹ̀ ẹ rọra gba sẹ́gbẹ̀ẹ́, àwa gbé egungun yẹn sẹ́gbẹ̀ẹ́, àkọ ẹja sẹ́gbẹ̀ẹ́, sharp sharp àti dìbò nù. Ní báyìí mi ò tí ì rí egungun púpọ̀, mi ì tẹ̀ tí ì rí egungun rárá ni kí n sọ. Míì tí wo lẹ́yìn tún gbọ́ nípa ká máa ṣe iṣu kó ba lè yá sharp sharp. Ẹlòmíì máa ní òun fi ọ̀bẹ lé orí iṣu. Ṣé rí àwọn egungun yìí? You don't need it there. Ẹ ní ìdí àtọ̀. Ṣé máa yọ? Ẹ ti rí. Mo ti bọ́ egungun pàdé ń bẹ̀. Egungun mọ́ báyìí. Ṣé ti rí? Ẹyin máa dìbò nìyẹn. Ẹlòmíì sáìtì nǹkan tó bá rí ó máa ń rìn láyà. If not ni ọwọ́ mi mọ́ dáadáa. Ẹ ti rí. Mo bá ti fún máa fi ọwọ́ run ni. Ẹlòmíì ẹ mọ̀ a máa consider àwọn ẹgbẹ́ pé nǹkan máa ń tètè rìn wọ́n láyà. Wọ́n pé báwo lè ṣe ń fọwọ́ po ẹja báyìí. Ṣóyè yín reason tí mo ṣe ń lo ọ̀bẹ nìyẹn. But tẹ bá wà nílé yín, tẹ bá feel pé kíní, tẹ bá dẹ̀ fẹ́ feel sophisticated like me like this, ẹ yọ ọbẹ̀ yẹn. So iṣu náà ó ti ń jiná lọ. Ó ti rọra ń jiná. Ẹlòmíì máa ń fi ọ̀bẹ sórí ẹ̀ pé kó tètè jiná. Ẹlòmíì máa da nylon bò pé kó tètè jiná. So bá ṣe máa dìbò nẹ̀ òun ni mo ti kọ́ yín yẹn. Ká dìbò ní gbogbo ẹ̀. So that tọmọdé bá tiẹ̀ jẹ́nu ata yẹn kò ní egungun ò ní ha lọ́fun, àbá àgbàlagbà jẹ́nu ẹ̀ ò ní bá egungun pàdé. So it's safe to say it is a boneless fish stew. So àti dìbò ní everything. Ta ló jọ mí pé tẹ bá notice ẹnu mi ti ń dùn. Mo ti jẹ díẹ̀ nínú ẹja yìí. Mo like Titus. So ṣe ti di bá ṣe ṣe. Ní gbogbo ọ̀nà ẹ máa mú inú àwọn intestine yẹn máa mú dùn. Tẹ bá ṣe ń prepare oúnjẹ yín gan, inú gan máa ṣàdúrà fún yín. It's fun. So ṣe ti rí bá ṣe dìbò náà ni. Kò sí bẹ́ẹ̀ anybody ṣe máa gbé eyín lélẹ̀ tó máa pàdé egungun láláì sábàdà. Bá ṣe ń dìbò náà ni. Mo tẹ̀ sọ fún yín pé tó bá pé léyìn lẹ́wà o, ẹ lè fọwọ́ yín kẹ́ fi ń rún un. Mo fẹ́ transfer iṣu ìsíbí ìbáyín sìn so that torí ti yín ẹ lè rí gbogbo dídíndín yẹn tó ṣe máa lọ. So ṣe ti rí. Iṣu yẹn ń sè lọ́wọ́ ẹ ti rí. Oh, see the bubbles. Ó ṣe kùtùkùtù. Tẹ bá ti fi fork sínú iṣu báyìí, àbó ojú ẹ̀ gan, tẹ bá ń ṣe iṣu dáadáa, tẹ bá ṣe ṣí ojú ẹ̀, ẹ máa mọ̀ bóyá ó ti jiná àbí kò jiná. Iṣu tí ò bá ti jiná, ó ní bó ṣe máa ń ojú ẹ̀ máa kọ́kọ́ dọ̀ bákan. Ṣó ti yé yín? Ẹ̀yin ẹ wò bó ṣe wà yìí, kò tí ì fún mi ní look iṣẹ́ tí rí, ẹ kó le. So ẹ sì jẹ́ kó máa mí ń bẹ̀. Now pan yìí a máa gbé báyìí. Tá bá ti wá gbé síbẹ̀, a máa jẹ́ kó heat díẹ̀. So ẹ ti rí báyìí. Ó ti gbóná, tẹ bá ṣe báyìí, tẹ bá ti feel heat yẹn, ti mọ̀ pé ó ti rọra gbóná. Eléyìí tí ń fẹ́ máa jà, ẹ rọra ṣí pọ́ọ̀tù yín, tẹ bá rí pé nǹkan tẹ̀ ń ṣe ó fẹ́ máa rú paná. Kò ní rú paná mọ́. Now òróró wà ní a máa dà sí. Ọbẹ̀ tá fẹ́ sè yìí tàbí ata Titus tá fẹ́ dín yìí, ó máa ń mi òróró gan. So ẹ máa ní di ọ̀pọ̀lọpọ̀ òróró. Tí bá dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ òróró mi sọ pé bóyá gálọ̀n kan. Ẹ ṣáà rọra rí. Ẹ rí. Torí tẹ bá ṣe ń dín, ẹja yẹn máa fa òróró mu ni. So òróró tèmi need, àwọn gba òróró tí mo need òun nìyẹn. Ẹ jẹ́ kó gbá ní fẹ́rẹ́fẹ́, a máa wá marry ẹ̀ pẹ̀lú our onions. Tóróró bá ti ń gbá ẹ máa ti rí lójú ẹ̀ tí mo máa ṣe bí kó fẹ́ máa ta. Ọ̀ kó wá settle ẹ rọra o. Ẹ jẹ́ ká try.
Shara. Really bad out of it, but at least. Okay, man like him go. Shara. So, I'm need to key Alubosa yẹn kó tu oró dáadáa sínú òróró yẹn. Ó yá, ẹ sọ reason tí iná dídá ṣe máa ń sú yín, bóyá mo lè help yín, máa fún yín ní 1 or 2 tips tí ẹ fi máa like láti máa wọnú ilé ìdáná yín yẹn kitchen yín. Tẹ́ bá sì sọ 1 or 2 reasons fún mi, I might be of help because tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi náà like kí máa wọ kitchen o. Ṣé ló máa dàbí pé tí bá ti wọ bẹ̀ báyìí, ó máa dàbí pé iyọ̀ ní mi pé máa sáré ṣe omi àbí kí n gbé máa yọ. So me really like máa wọ kitchen tẹ́lẹ̀tẹ́lẹ̀, but not until ìgbà tí mo wọ school tó ojú mi wá là tí mo pé yes, nobody's here to cook for you baby, you have to cook by yourself. Mo ní tiẹ̀ ti wá dà báyìí. So kò sí nǹkan tí mo lè ṣe, mi ì dẹ̀ mọ́ bọ́yìn ra oúnjẹ jẹ níta bẹ́yẹn nísìn a lè gbọ́ smell òróró yẹn àti àlùbọ́sà wọ́n ti marry dáadáa. Thyme ni máa ń like rọra fi sínú oúnjẹ. Ẹ lè add curry, ẹ lè add other kíni, ẹ lè add paprika powder, you can add seasoning, ẹ lè add any èlò tó bá wù yín. But èmi nínú kíni mi mo máa like máa taste Titus yẹn torí náà ni mo ṣe lọ fún fresh Titus. So ẹ rọra add a pinch of thyme, just thyme lásán. Tẹ́ bá try recipe eléyìí, ẹ má add any other thing mọ́. Ẹ máa rí flavour yẹn tó yẹ máa rí lẹ́nu, ó máa yàtọ̀ sí the normal fish Titus tẹ́ máa ń jẹ. Ẹ má over jam-pack ata yìí. Nǹkan tá fẹ́ yẹ kó ṣẹlẹ̀ gangan ni kí ẹja yẹn kó túrú sí dáadáa. Ṣé kí tá bá ṣe ń gbé ṣúlé, ẹ lè tún fi jẹ rice gan pàápàá. But iṣu làwa fẹ́ fi jẹ. So bó ṣe wà yín sìn, nǹkan tá máa gbé sí next òun ni ṣé ti rí ata. Mo sọ fún yín pé ó máa ń nídìí òróró because by the time tata ìbá máa dín inú ẹ̀ sìn, rí a máa kó ẹja sí, rí. Do you anything tẹ́ bá fẹ́ kó sí, pèmí kàn try láti sọ fún yín pé tẹ́ bá try ìlànà yìí, oh wow, you'll be glued with it forever and ever. Amen. So ẹ ti rí, a máa wá filẹ̀ torí kó má bàa ta pàpàpàpà kíkí gbogbo àyíká yín má dọ̀tí. Ẹ máa rọra mú cover, ẹ máa rọra dé pa. So yẹ yín, so tá bá máa padà dé àti rí pé ó ti marry ara wọn, ata yẹn ti dín, ó ti sìngẹ́mẹ́ngẹ́, tó ti yẹ yín. So àwa continue the next thing. Ẹ jẹ́ ká check iṣu wá sí. Ulala. Ẹ ti rí, ó ti kò nídìí kó sọ fún yín. Mo sọ fún yín pé tíṣù ò bá tì tẹ́ bá ṣe ṣí báyìí máa ti rí, ojú ẹ̀ máa wá kú bákan. Yes, I am ready to be devoured. So lélẹ̀ ṣe mú egbe ó ti kán. Reason tí mo ṣe máa sọ fún yín pé kí iṣu yín kó thick díẹ̀ tẹ́ bá ń bẹ́ nìyẹn. Tó bá jẹ́ pé ó fẹ́lẹ́ jù á kàn máa kán sínú omi ni. Ṣé ti rí bóyá dúró rí báyìí? Ẹ̀yin pé ó ti rọ̀. Tí mo lè ra mú fọ́ọ̀kì ó ṣùkẹ̀ tí mo ṣe báyìí ó jábọ́. So bẹ́ẹ̀ ṣe máa mọ̀ pé iṣu yín rọ̀ nìyẹn. Tẹ́ bá ti fẹ́ jẹ iṣu ẹ tètè máa wá kúrò nínú omi o. Ẹ dà sínú omi. Tẹ́ bá ní cooler kékeré ẹ lè keep ẹ tẹ́ bá fẹ́ yẹ kó tutù. Bá pẹ́ ṣe ń ṣe nǹkan ó yẹ yín ẹ tẹ́ fẹ́ yẹ kí iṣu yẹn kó gangan. Ẹ kò dẹ̀ sí microwave, kò sí iná títí microwave bá wà gan nepa ń ṣe nǹkan tó wù wọ́n. Bí eléyìí sìn ẹ lè kó sínú cooler. Ó yẹ yín kẹ́ wá rọra dà, kẹ́ fi nylon kẹ́ fi sórí ẹ̀. Ṣó ti yẹ yín, tẹ́ bá ti fi nylon bí méjì sórí ẹ̀, ti balance kẹ́ rọra mú aṣọ tó neat, bí kitchen clothes yín tó neat dáadáa kẹ́ wá fi sórí ẹ̀, kẹ́ wá dé pa sínú cooler. Tẹ́ bá máa ṣí next, orúkọ yẹn sì máa wà ń bẹ̀, ó sì máa gbóná. So bí wọ́n ṣe máa ń preserve iṣu tẹ́ bá fẹ́ kó tutù nìyẹn kẹ́ tó jẹ, tó bá sí microwave àbí kò sí iná tẹ́ fẹ́ fi microwave ẹ̀. So that's how it is. Màá wá paná sí iṣu mi ti jiná, màá yọ omi ẹ̀, then àtàwa à ń dúró kí nǹkan ata kó ṣe pọ̀pọ̀. By that, ẹ jẹ́ kí n sáré clear bí báyìí, máa padà wá. So mo sọ fún yín pé ẹ̀mọ̀ kan mo yọ omi iṣu lẹ́ǹkan mo dẹ̀ ní pé a máa fún ata yìí ní sometime ó ti ń ṣe pọ̀pọ̀pọ̀pọ̀. Literally ẹ máa rí gbogbo ilẹ̀ ó máa ń ta, ó máa dàbí pé ó stay ní àyíká yín. So ẹ máa wá stay together báyìí. So ti yé
let's stir báyìí. Ní báyìí a lè add ẹ mọ̀ pé a ti fi ìsebẹ̀ àti seasoning ìyẹn adùn ọbẹ̀ àti fi bọ ẹja, so nǹkan tẹ́ fẹ́ add sí ata yìí láti lè jẹ́ kí ata yẹn náà kó ní adùn tiẹ̀ ní, so that tẹ́ bá gbé ṣu tẹ́ bá ti ẹ̀rẹ́ja gbé tẹ́ bá bu ata sẹ́nu side ata nìkan adùn, so kò tún gbọ́dọ̀ pọ̀ jù kó má lọ já díẹ̀ báyìí ni. Ìsebẹ̀ yẹn náà ló ní ráńpẹ́, tẹ́ bá ń jẹ nǹkan kínkínní ni o kó má bàa pọ̀ jù. Mo dẹ̀ sọ fún yín pé mo máa ń fi adùn ọbẹ̀ sí first kí n tó fi ìsebẹ̀ sí, but torí pé ata lásán lélẹ̀ mi ti fi nǹkan kan sí, kò ṣe pé bóyá omi ẹran wà ń bẹ àbí kinní kan, so mo mọ ìwọ̀ntúnwọ̀nsì nǹkan tí máa fi sí. Àmọ́ adùn ọbẹ̀ èmi máa ń advise kéèyàn kọ́kọ́ fi sí ọbẹ̀, torí adùn ọbẹ̀ náà èròjẹ salt máa ń wà nínú ìyẹn ìsebẹ̀, so tẹ́ bá fi sí tó bá ti sinlẹ̀ dáadáa tẹ́ taste ẹ̀, ó ṣeé ṣe kẹ́ má lo iyọ̀ mọ́, ó tẹ̀ dé ṣe kó jẹ́ pé iyọ̀ kínkínní lẹ máa fi sí. Àgàgà tẹ́ bá da gbogbo rudiment tó kù sí, bóyá ẹran ni ó pọ̀ mọ́ gbogbo nǹkan tẹ́ ti ṣe yẹn, ó ṣeé ṣe kẹ́ tẹ́ máa lo any salt at all, ṣó ti yé yín. So mo máa advise ẹ kọ́kọ́ máa lo adùn ọbẹ̀ kẹ́ tó fi iyọ̀ sí oúnjẹ yín. Now ní báyìí ata yẹn ti dín, ṣe ti rí òróró gbogbo ẹgbẹgbẹ pọ́ọ̀tù gan ti ń dàbí pé ó ti jóná, bọ̀ ẹ há tó bá yẹ pé kò jóná, àmì tó bá yẹ pé ó jóná ẹ fi lẹ̀, tó bá yẹ pé tẹ́ bá rí pé brown ẹ̀ ń ṣe jíjóná bẹ́ẹ̀ yẹn ẹ lè há, ó máa darapọ̀ mọ́ ata padà. Ṣé mo pé máa ń sọ fún yín pé no wastage in my ilé ìdáná. A kì í waste oúnjẹ o at all, oúnjẹ tó bá kù a máa tún yí padà náà, máa revamp oúnjẹ. Egungun kan yọ, egungun kan ó escape òun lélẹ̀. So ẹ jẹ́ àdá sí. Mo sọ fún yín pé ọbẹ̀ yìí máa ń gba òróró mu, torí ẹja yẹn máa ṣe tìpọ̀tọ̀, ó máa jẹ́ kí ọbẹ̀ yẹn máa dìpọ̀ bákọ̀bákọ̀. Bọ̀tẹ́ bá rí kó ti da bẹ́ẹ̀ fún yín, kò sí wàhálà, ẹ lè má add òróró mu. Ẹ ti rí báyìí, ẹ ti rí ọbẹ̀ ẹja Titus sauce òun lélẹ̀, òun náà ń pè. Ẹ lè fi jẹ rice, ẹ lè fi jẹ iṣu. Ó yáyì bàjẹ́, ó dùn bàjẹ́. Ẹ bá tẹ̀lé ìlànà tèmi fún yín o, ẹ máa wá mo sọ fún yín for colours àwọn kan báyìí máa ń fine. Kẹ́ sáàbù èèyàn gan kó wun ẹni àlejò mi tó ṣe wọn kí lẹ máa jẹ, ṣé kí n wú wá, ebi ò pa mí. Tẹ́ bá serve ẹ̀ àkọ́kọ́ wò pé ọmọ oúnjẹ yìí look appealing gan, ẹ jẹ ẹ má worry máa jẹ díẹ̀. Àgàgà tẹ́ bá wá ṣe ní process tèmi kọ yín díẹ̀ ni a máa scoop títí tó máa fi jẹ́ tọ́nú abọ́ kò ní mọ̀. Ṣé ti rí báyìí, so nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. So ẹ jẹ́ kó tún wá dín díẹ̀ sí kí òróró yẹn kó ṣe kínní báyìí, ẹ máa ti máa gbóhùn Titus yẹn, so ẹ jẹ́ kó marry ẹ̀, àwọn kan máa ń marry ẹ̀ ni. Reason tí mo ṣe máa ń sọ pé tí máa ń advise òróró kó wà nù kínní, kó máa dá kó òróró àmì sódà tẹ́ bá máa bù kò ní tíìkì mọ́ra wọn, kò ní look fine bákan so ẹ jẹ́ kí òróró yẹn kó dín mọ́. Ọmọ ó ń ta sánsán bàjẹ́. So ní báyìí ata wa nísìn ẹ ti gbọ́n gbó, ó ti gbálé kan, ó ti jìnnà, ó ti sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Alase ni mí, mo ti paná díẹ̀. Tẹ́ bá fẹ́ kó máa dín mọ́, ẹ tètè gbé kúrò ní abẹ́ gas. So now ẹ jẹ́ ká dish ẹ̀. Ó yummy, ó pepperosi, ó yummy, mi tẹ̀ sí jẹ́ gan. Wọ́n máa sọ pé kíní ò kí ń yin rẹ̀ láwo. Ẹ wo sometimes ẹ jẹ́ ìyẹnra mi, ẹ jẹ́ àyẹnra wa torí téèyàn bá mú tọmọ ẹni bá ṣe ohun tó mú yín lórí, ó yẹ kéèyàn sọ pé ó kú iṣẹ́ ọmọ mi, kò ní sẹ̀rẹ̀rẹ̀ jù àtọ̀, kò ní sẹ̀rẹ̀rẹ̀ jù. So
ẹ jẹ́ ká wo bá ṣe máa sọ fún yín pé kò di dandan kí èròjà pọ̀ gan-an kẹ́ tó sọ pé ẹ fẹ́ dáná ẹ dẹ̀ máa make ilé ìdáná yín gẹ́gẹ́ bí ọ̀rẹ́ yín kí ló máa ń mú yín sá ilé ìdáná ẹ jẹ́ kí n mọ̀. Ẹ jọ ṣé mo máa final báyìí ẹ jẹ́ kí n lọ jẹ ó dùn ó dùn ẹ jọ ẹ tẹ̀lé step by step tí mo ṣe just follow it kẹ́dẹ̀ fún mi ní comment mo like yín Alase ni mí ẹ jọ ẹ jẹ́ kí n lọ jẹun bye.